Kí la tún gbọ́ nípa òṣèré orí ìtàgé Yomi Gold eléyìí tó jẹ́ pé ó ti fi ìlú Amẹ́ríkà ó ti fi ṣebùgbé láti bí ọdún bíi gbọ̀nhàn sẹ́yìn. Wọ́n ní Yomi Gold tẹ́ ẹ bá gbàgbé kó tó di páàlọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ẹ bá tẹ subscribe button bí kíjáyé kò ní bá wa sẹ́yìn pé Yomi Gold ó ti kọ́kọ́ ṣe ìgbéyàwó kan pẹ̀lú obìnrin kan tẹ́lẹ̀ tó yẹ pé Ọlọ́run sì yọ̀ǹda ọmọ fún wọn kó tó di pé ó tún ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin arẹwà kan táwọn méjèèjì tí wọ́n sì jọ ń ṣe tọkọtaya ṣùgbọ́n awuyewuye mà tún ti ń lọ lórí ìgbéyàwó àwọn méjèèjì. Ṣé lóòótọ́ ni àbírọ́ ni gbogbo ẹ̀lẹ́yìn náà fi ojú ara yín rí lẹ́ẹ̀sì fi ojú ara yín lẹ́ẹ̀fì ká pẹ̀lú gbogbo ohun tí àwọn ènìyàn tún ń sọ. Wọ́n ní náà ni o allegedly là ń sọ wọ́n ní pé torí kí n tí ọmọdébìnrin yìí tó kọ sí kànnì ayélujára ó ní Yomi ó fẹ́ máa fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó fẹ́ fi máa tún mú ọmọ míì kó fi wọ ìlú Amẹ́ríkà ó wá ń parọ́ òun ti ṣe ìwé káwọn ọjọ́ pẹ́ǹtùká láàrin àwọn ó ní pé ṣùgbọ́n gbogbo òwe tí ń sọ yìí pé ayédèrú ni pé kò sí ní tó jọ ó ní ìyẹn ò tiẹ̀ kan òun o ṣùgbọ́n mo pé ẹni ẹ lè pọ̀ sí ibi tí ọ̀rọ̀ tí mo ti fi hàn yín kẹ́yìn náà ó kà kẹ́ẹ̀ka lẹ́kùnrẹ́rẹ́ ó wá sọ ó ní pé kò sí ẹ̀sìn tó kàn òun ṣùgbọ́n lé olórogún òun ò rẹ́dì fún lé olórogún kó ṣáà máa ṣẹ̀tọ́ lórí àwọn ọmọ àwọn ẹ gbọ́ kí ni èrò tiyín lórí àwọn ìgbéyàwó àwọn celebrity wa tó ẹ kó sàǹforí sápá.